dé padà ó dé ó dé padà Ọlọ́run ṣe o. When we were taken, my car was used to convey us to a point. That was where we met the primary pupils and their teacher and the teacher. So we had to walk for about 1 hour. They brought bicycle machine and about 10 of them. So we were parked there. And we rode for more than 4 hours, uncharted paths, but they knew their way. Madam, when you were released immediately, the first thing you said was there anything of going on that particular time that you wanted an answer to? No, what actually happened? I thought they left the car there. The police would have towed the car to their office, but somebody showed me the car where it was burnt, and that was not the part we took. So I think they drove it to that point before it was touched. That was not the way we took into the forest. Would this impact or you negatively in any way as a teacher going forward? Going to rural area will take the grace of God. You know, with time, I've worked for 28 years, so I have 4 years. With time, maybe I can get over it, but going that far, the distance between that place and the Ogbomoso is far already. So I sacrifice a lot when it comes to transportation. Now, coupled with this, I don't know what to happen. But for now, thank you very much. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá wọn láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóbó lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́. Báyìí ni gbogbo àwọn ọmọ tí wọ́n jí kó ní Oríire local government Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state of Nigeria níbi 60 days ago tí wọ́n ti gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn bandits wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn àwọn ológun wọ́n ti tọ́jú wọn ní Ìbàdàn lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ sí ọ̀dọ̀ gómìnà ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ rí àwọn ọmọ yẹn ni wọ́n ń gbé jáde lẹ́yọ kọ̀ọ̀kan yẹn nígbà tí wọ́n ṣe tán ní ọ̀dọ̀ gómìnà kí ẹbí wọn lẹ́yọ kọ̀ọ̀kan láti máa gba àwọn ọmọ wọn padà àbí láti gba ọkọ àbí láti gba aya padà òun lẹ́ ń rí àwọn tí wọ́n sọ pé àwọn ọmọ yẹn ò pé àwọn náà ò ṣe àṣìṣe o ó yé mi nínú ọ̀rọ̀ tí gọ́vnà Ṣèyí Mákindé sọ lénìí wípé ẹni tó ń jẹ́ Dikin John Ọlálẹ́yẹ lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé yẹn ó sọ ẹ̀mí ẹ̀ nù sínú igbó nígbà tí wọ́n wà níbẹ̀ yàtọ̀ sí ẹni tí wọ́n bẹ́ lórí òun ni ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn súnmọ́ bí o ṣùgbọ́n nínú igbó tí wọ́n wà ní àwọn ọjọ́ kan wà ń bẹ̀ ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí mo gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ́ bá wọn láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan
a sì tún gbọ́ wípé nǹkan lára àwọn olùkọ́ yẹn ṣì ń gba ìtọ́jú lọ́wọ́ nítorí pé wọ́n fi àwọn pa tó pọ̀ wọ́n ṣì gba ìtọ́jú lọ́wọ́ nítorí ẹ̀yin tẹ̀ ń sọ wípé báwo ni wọ́n ṣe rí báyìí lójú wọ́n ṣe rí báyìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣe báyìí òun ló jẹ́ kí n tún máa ṣe àwọn àlàyé yẹn lédi yìí nǹkan lára àwọn tíṣà tó nọ́ọ̀sì mọ́dà tó nọ́ọ̀sì ọmọ lọ́wọ́ tó ń fọmọ lọ́rùn òun nìyẹn àwa principal àwọn náà nìyẹn labour mi kádùúgbò mi ni wọ́n nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀rí nínú ọ̀rọ̀ tó sọ pé Ògbómọ̀ṣọ́ jìnnà sí ìdílé gan ó jìnnà gan fún yàn láti máa lọ èmi náà ti ṣiṣẹ́ ní Oríire rí when I was in Nigeria so mo mọ̀ bó ṣe rí mo mọ̀ bó ṣe jìnnà sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó wá ti sọ ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ Ọlọ́run Elédùmarè á dá wọn padà á tu ẹbí wọn nínú á tu mọ̀lẹ́bí wọn nínú àwọn tó kú lọ́jọ́ tí wọ́n jí wọn gbé ìyẹn ni Mr. Adéṣíyan ìjọ tán kó wọn gangan kan tó kúrò ní skul yẹn gan ni wọ́n ti fìbọn pa máa yẹn kó tó di pé wọ́n bẹ́ Mr. Oyèdòkun Michael lórí ìyẹn mathematics teacher Dikin John Ọlálẹ́yẹ òun kú sínú igbó bóyá nígbà tí ìrora pọ̀ tí ara rẹ̀ ò gba ìrora mọ́ ó jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ lọ́wọ́ a sì tún gbọ́ pé àwọn kan gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn bẹ́ẹ̀ náà la sì kí gbogbo àwọn tí Ọlọ́run lò láti jẹ́ kí nǹkan yìí kó ṣẹlẹ̀ ìtúsílẹ̀ yìí kó ṣẹlẹ̀ pátápátá àmọ́ lóore wa káàkiri gbogbo àgbàlá ayé gbogbo àwa ènìyàn pé ẹ má jẹ́ ká dákẹ́ láti máa wà more vigilant láti tún kíyèsí àyíká wa dáadáa gbogbo àwa ilé ìjọsìn jẹ́ ká ní Ọlọ́run ní security wa because Ọlọ́run nìkan ní security wa ẹwà àwọn tó lọ ọgbọ́n ní Ẹ̀dá Oníyọ̀ lẹ́kìtì kò sí security tó tẹ̀lé wọn wọ́n fi lọ rí àwọn ènìyàn àwọn ìyanu tí Ọlọ́run máa ṣe èyí tó lọ́n bá tẹ̀ fẹ́ lọ security fún ló mọ̀ bí ó ṣe ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká kíyè sára o ẹ má jẹ́ ká sùn àsùnjù àti rí àwọn ilé ìgbà kí ni má tún ṣẹlẹ̀ kí ni ìjọba ó ṣe láti dínà mọ́ irú ìṣẹ̀lẹ̀ yìí kó má bàa ṣẹlẹ̀ mọ́ mo rò pé àwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn àti ìjọba federal government ni o àti ìjọba state ni o àti local government ni o gbogbo yín pátá gbogbo ẹ̀yin senatorial district tẹ́ wà ní ilẹ̀ Yorùbá tẹ́ wà ní Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn security measures tẹ́ lè fi sí ìlú kọ̀ọ̀kan sí agbègbè kọ̀ọ̀kan sí àdúgbò kọ̀ọ̀kan tí ó lè jẹ́ kí àwọn ajínigbé kó ká wọn lọ́wọ́ kò ẹ jọ̀ọ́ ẹ ṣe ẹ lè máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ok lẹ́yìn ìgbà tí ẹ gbà wọ́n mọ̀ ìsílẹ̀ ọjọ́ Saturday wọ́n tún já àwọn míì gbé Mr. Wade kan tán jí gbé ní Ìtẹ̀síwájú local government pẹ̀lú arábìnrin kan mo ti gbàgbé ó borí báyìí bẹ́ẹ̀ agbọ́pọ̀n ti rí Mr. Wade yẹn wọ́n ti rí àwọn ń sìn ṣé tán bá ti ń jiyàn gbé lẹ́yọ kọ̀ọ̀kan níjọba máa ṣerú nǹkan tán ṣe yìí àbí kí wọ́n ṣe nǹkan tí ó máa prevent irú situation báyìí from happening I think that would be the best tó yẹ kí ìjọba gbó kan ṣe ẹnì kọ̀ọ̀kan náà gẹ́gẹ́ bí ará ìlú àwa náà ní security tá a lè ṣe fún ara wa there are a lot of ways táwa náà lè fi jẹ́ security fún ilé wa fún àdúgbò wa fún ìlú wa giving information nípa àwọn nǹkan tó ṣàjèjì tí a bá rí láyìíká tàbí lágbègbè àdúrà tó mọ̀ ń gbà is one of the security kò yé àwọn èèyàn nígbà tí èèyàn bá ń gbàdúrà àwọn áńgẹ́lì Ọlọ́run wọn a máa wà láyìíká láti dáàbò bò yàn prevent you from being kidnapped and even tí wọ́n bá jí ẹ gbé wọn ní lè pa ẹ́ lára àdúrà is one of those things ọ̀rọ̀ Ọlọ́run kò mọ Bíbélì is one of those things tá a lè fi protect ara wa tí ìwọ ò bá wá sí ní ìlànà tí mo sọ yìí torí pé ìlànà tèmi wà tèmi mọ̀ òun ni mò ń sọ tó o bá sí ní ìlànà tí mò ń sọ yìí ohun tó ṣe pàtàkì ni pé protect yourself protect yourself government do your part individual will also do his or her own part gbogbo wa pátá a ní iṣẹ́ láti ṣe àwa ìjọ Ọlọ́run ilé ìjọsìn káàkiri mi sọ̀rọ̀ nípa Kristẹni ní àkókò yìí nìkan
mò ń sọ nípa àwọn tó jẹ́ mùsùlùmí nílé ìjọsìn wọn, àwọn náà gbọ́dọ̀ ṣe ètò ààbò tó mọ́yán lórí. Mò ń sọ nípa àwa kìrìsìtẹ́nì, àwọn churches wa, a gbọ́dọ̀ ṣe ètò ààbò tó mọ́yán lórí kí ó má bàa di pé àwọn ajínigbé, torí ó ṣeé ṣe kí wọ́n fẹ́ retaliate, ó ṣeé ṣe kí wọ́n fẹ́ gbẹ̀san, torí pé ojúbọ̀rọ̀ kọ́ ni wọ́n fi gba ọmọ lọ́wọ́ èkùrọ́. So ẹ jẹ́ ká wà àtàlát, ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká múra láti rí wípé ààbò tó dájú ó wà nílùú. Bọ̀ ìjọba níṣẹ́ tó pọ̀ láti ṣe, like I said, tí mo ṣe ti máa ń sọ ní gbogbo ìgbà, ìjọba federal government, ìjọba Ọ̀yọ́ state, iṣẹ́ pọ̀ gan tẹ́ ẹ máa ṣe láti make sure pé security agencies wà káàkiri ìlú kọ̀ọ̀kan. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin ọmọye èèyàn, látàrí fọ́nrán tá a ti jọjọ gbọ́ yìí, tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa. Kí ni ẹ̀yin náà ní lérò ń gbà? Ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí. Torí nǹkan yan o, búburú ò ní dálù wá. Ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ síre, a tó fi àkókò yìí, a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa like ẹ̀, tẹ́ ẹ̀ tó ń bá wa share rẹ̀, pàápàá jùlọ tẹ́ ẹ̀ tó ń tẹ subscribe button. Lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè, tẹ́yin náà bá dáwọ́ yín lé, oríire la máa já sí o. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ wo bó bá tó sí ń lọ lọ́lọ́kan òjọ̀kan, a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa. Búburú ò ní dálù wá o. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.